Kí ló wá ṣẹ̀rù bà mí? Gbémsky, ọ̀rẹ́ náà sọ ní junction bẹ́ẹ̀ yẹn náà. Okay, kí náà ni mo ṣe o? So rántí àwọn tó ẹ̀pẹ́ ń gbà yẹn, àwọn tó support ẹ tó fi débi tó dé yìí. Àwọn èèyàn mi nìyẹn, ṣé kò sí? Gbogbo wọn ló fẹnu kò sọ wípé ìrànlọ́wọ́ àwọn ló gbé ọ débi tó dé lónìí. Òótọ́ náà ni pẹ̀lú ìrànlọ́wọ́ ìdùà. Ṣùgbọ́n àwọn kan ní àwọn làwọn fún ọ lówó, àwọn kan ní àwọn làwọn fún ọ láṣọ, àwọn kan ní àwọn làwọn mú ọmọ àwọn èèyàn jàǹkànjàǹkàn, àti wípé àwọn kan ní láìsí àwọn kò sí ìwọ. Ènìyàn àbìdí yàn tẹ̀dá bá ṣoore fún ni á sì rè ní. Ọlọ́run nìkan ló ń ṣoore fẹ̀dá tí ì sì rè ní. Ó pẹ́ bóyá akólòlò á pe bàbá. Ọlọ́run nìkan ló mọ bí ó mú wa lọ. Ọlọ́run nìkan ló tó ṣáàdì tó o ti gbọ́. It's okay. Kò lọ fà. One more.